káàsán ní gbogbo ibi tí ẹ ti ń wò mí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Ẹ káàsán, mo kí yín. Adẹ̀kú àsìkò yìí. Orúkọ tèmi ni Ọba Bàrí Abéjídé Ọlọ́runfẹ́mi Òrìṣàdáhùn, tí mo jẹ́ àwòrò olómùkè àgbọn tìlú Òmùkè Èkìtì, tí mo jẹ́ ọba àlà olórìṣà parapọ̀ fún gbogbo àgbáyé, tí mo jẹ́ ààrẹ ọba àlà worldwide. Mo wá kí yín lénìí wípé a kú ọdún o. Ọpẹ́ tí mo tún wá ṣe fún gbogbo ẹ̀yin tí ẹ wá síbi ògún àjọbọ wa, èyí tí a ṣe ní Scorpion Zone ní 27 and 28 of February 2026. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá, a dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, a dúpẹ́ lọ́wọ́ obìnrin, a dúpẹ́ lọ́wọ́ ọmọdé, a dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà, a dúpẹ́ lọ́wọ́ gbogbo OPC reform tó wá pátápátá, gbogbo ẹ̀yin coordinators, a dúpẹ́ lọ́wọ́ yín, ẹ̀yin commander, a dúpẹ́ lọ́wọ́ yín, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin landlord tí ẹ wá náà, a dúpẹ́ lọ́wọ́ ará ìlú tí ẹ wá bá wa ṣe ọdún ògún àjọbọ. Ògún á gbè wá o, ògún á lànà rere fún wa o. Kí ni ohun tí àti ẹ̀ ń pè ní ògún? Ògún jẹ́ olùlànà tí Olódùmarè wọ́n wá sí ilé ayé, tí ó fọwọ́ ọ̀tún mọ́kọ́ tó fọwọ́ òsì má dá, tó yí ẹ̀nà fún gbogbo arúmọlẹ̀. Bẹ́ẹ̀ náà la ṣe ń ṣàdúrà fún, torí pé àwọn ààyè tí irúnmọlẹ̀ kọ̀ọ̀kan ṣe ní ìgbà tí wọ́n wá sáyé, òun la fi ń yìn wọ́n lénìí. Ìdí nìyẹn tí a fi ń bọ Ògún, tí a fi ṣe eléyìí tá a ṣe ń sìn, kì í ṣe ògún àdáṣe, ògún àjọbọ ni fún àwa ọmọ OPC, Oòduà People's Congress Scorpion Zone Reform. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè wípé a bọ Ògún náà, àdúrà wa gbà, ẹbọ fín, ẹbọ dà, Ògún á dẹ̀ máa lànà fún gbogbo wa o. Kí ni ìdí tá a gbọ́dọ̀ ṣe máa bọ Ògún? A gbọ́dọ̀ máa bọ Ògún kọ́nà wa kó bàa lè là. A gbọ́dọ̀ máa bọ Ògún ká bàa lè ṣẹ́gun àwọn ọ̀tá. A gbọ́dọ̀ máa bọ Ògún láti pé gbogbo aburú tó bá wà lọ́nà fún wa kó lè máa clear, nítorí pé kí ni Ògún máa ń clear ọ̀nà, ó máa ń la ọ̀nà fún gbogbo àwọn tó jẹ́ onínú mímọ́, ọlọ́kàn mímọ́, oníwà mímọ́. Ògún máa ń lànà fún wọn ni. Ìdí tá a fi ń bọ Ògún nìyẹn, tó fi jẹ́ pé tá a bá bọ Ògún ní ọdọọdún, a máa ń rí pé a máa ń rí ipa ẹ̀, a dẹ̀ máa ń rí pé ààbò tó péye ó máa ń wà lórí ẹnìkọ̀ọ̀kan wa, nítorí pé iṣẹ́ tá à ń ṣe, à ń dáàbò bo ará ìlú, tó jẹ́ pé òru a máa rìn lóru mọ́jú, kò síbi tá a kì í dé. Kọ́lọ́mọdé jẹ́ ká tẹsẹ̀ bọ igbá àwọn ìyá wa wọ̀nyí, ṣe mọ̀. Ṣùgbọ́n torí pé à ń bọ Ògún, iṣẹ́ Ògún là ń ṣe, tá a bá ti bọ Ògún, a tún mọ̀ pé ọdún yẹn délẹ̀, ààbò tó péye ó máa wà ní orí wa. Ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo tó yẹ ká fi bọ Ògún, a máa ń ṣèpèsè ẹ̀, gẹ́gẹ́ bí ajá, gẹ́gẹ́ bí ẹdìyẹ, gẹ́gẹ́ bí obì, gẹ́gẹ́ bí epo pupa, gẹ́gẹ́ bí ẹ̀sùn iṣu, gbogbo oríṣiríṣi ẹmu funfun tí a fi ń bọ Ògún. So nídìí eléyìí àti bọ̀tọ̀dún yìí, lágbára Olódùmarè, ẹ̀mí wa tó bọ̀tọ̀dún yìí, a tún bọ̀tọ̀dún tó ń bọ̀. Ojú tó ń wò mí yìí, lágbára Olódùmarè, Ògún lákáyọ̀ sí mọ́lẹ̀, olómi lẹ́fẹ̀jẹ̀wẹ̀, òláṣọ lẹ́fìmọ̀kímọ̀ bóra, koríko tí odò tí wó mìnìmìnì. Ògún wá, Ògún wo, Ògún wà wà wówó, Ògún ò lè wo yín o. Ògún á lànà fún yín, bẹ́ẹ̀ ṣe wò mí, Ògún á lànà fún yín, á roko tì yín, á gbèjà yín. Ọjọ́ tí Ògún bá ń gbẹ̀jẹ̀, ẹ̀ ní jáde ńlé ńjọ́ náà. Ńjọ́ mọ́tò tó bá máa gbẹ̀jẹ̀ yín, ẹ̀ ní bá wọn wọ̀ ọ́. Gbogbo ibi tẹ́ bá dẹ̀ ń lọ náà, ẹ̀ ní ṣe àbápàdé àwọn bandit, ẹ̀ ní ṣe àbápàdé àwọn gbénigbéni. Ògún á máa dọ́wọ̀ fún yín, Ògún á lànà fún yín. Ògún lákáyọ̀ sí mọ́lẹ̀, olómi lẹ́fẹ̀jẹ̀wẹ̀, òláṣọ lẹ́fìmọ̀kímọ̀ bóra, koríko tí odò tí wó mìnìmìnì. Mo wá kí ẹ báyìí Ògún. Wọ́n ní méje nìrè, méje lògún. Mo wá kí ẹ báyìí o, jẹ́ kó gbè mí o, jẹ́ kó gbé gbogbo àwọn ọmọ mi tá a jọ bọ̀gún, jẹ́ kó gbé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí náà, kó gbé gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé tẹ́ ń wò mí, tẹ́ ẹ ní ìgbàgbọ́ lórí ìṣẹ̀ṣe. Ògún á gbè yín o. Ire o. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Ọba Bàrí Abéjídé Ọlọ́runfẹ́mi Òrìṣàdáhùn, tí mo jẹ́ aláṣẹ iléeṣẹ́ Scorpion Zone Security Services, tí mo rẹ̀ tún jẹ́ aláṣẹ iléeṣẹ́ Mákànjọ́lá Herbal International Limited, tí mo tún jẹ́ aláṣẹ iléeṣẹ́ Gàrí Èkìtì Confam. Ire o.